ṣe tiẹ̀ kí n ṣe tèmi kò yẹ kó níjà nínú rárá. Ẹ wo àwọn ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì kan, àwọn aláṣọ funfun tí wọ́n ń ṣe ìhìnrere wọn lọ lórí títì ládùúgbò kan. ńlá mùsùlùmí náà àwọn ọmọ ẹlẹ́sìn Islam làwọn náà ra ń lọ lọ́wọ́ọ̀wọ́ láì farakanra láì gbàjà kankan pé ẹ̀yin tí a wá sí agún mi ó sì á tẹ̀ mí. Wọ́n ní kò síbẹ̀. Ìgbà míì wà ìjà máa ń wáyé àmọ́ àpẹẹrẹ rere làwọn tí wọ́n ń lọ yìí fi lélẹ̀. njó tiẹ̀ wá panilẹ́rìn ni pé báwọn tó wọ̀ jáàbù yìí àtàwọn àáfàá tí wọ́n ṣe ra ń lọ bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n ẹ rí i pé àwọn ọmọ ilé ike ń bẹ bóyá àsálátù ni wọ́n ti ń bọ̀. ẹ rà àáfàá kan ẹ rí ní ìsìn bẹ́ẹ̀ nìkan ṣe kì í làáfàá náà ṣe ẹ pẹ̀lẹ́ o tí yóò da o akínyìn o ẹ rà àáfàá ní ìsìn ẹ rà àáfàá lọ́wọ́ ló dé kínní lórí ní kí wọn. bẹ́ẹ̀ làwọn ẹni tó lùlù gbagba dùdù gbagba orin ọ̀tọ̀ ni wọ́n ń kọ tẹ́lẹ̀. nígbà rí pé àwọn mùsùlùmí yìí ń lọ ni wọ́n bá yí sí ẹ ó máa fàṣálátù ránṣẹ́ tí ń sorin mùsùlùmí. abẹ́ẹ̀rí tó yanilẹ́nu tó sì dùn mọ́ nínú. àfẹ́jà ìjà ò gbọ́dọ̀ máa wáyé. kò sí pé dandan nínú ká sí ẹ̀sìn kan náà. Kò sí dandan nú ẹ̀ àìfi tipátipá mú yàn ṣe. Kò sì yẹ kí ìjà ó máa wáyé. ìjà ẹlẹ́sìn àti ẹlẹ́yàmẹ̀yà a gbọ́dọ̀ wàwọ́ àti dẹ́kun ìjà tí máa ń wáyé láàrin oríṣiríṣi èèyàn látàrí àwọn nǹkan wọ̀nyí pàápàá jùlọ lórí ẹ̀sìn àti ìgbà míì ọ̀rọ̀ òṣèlú. ẹ ǹlẹ́ o Yorùbá Report náà ni ẹ gbádùn orin ọ̀hún.